tó ìwọ̀n àti ọ̀gá mi tí orúkọ ẹ̀ jẹ́ abẹ́rẹ́ pa mi mọ nǹkan tán jọ sọ tipẹ́tipẹ́ náà tí wọ́n ti jọ ń sọ̀rọ̀ bí mo ṣe gbọ́ ní ìsìn kan ní bí ìsìn wọ́n ti jọ ń sọ̀rọ̀ tipẹ́ bọ̀tì ní ìgbẹ̀kẹ́ èmi iṣẹ́ táìlà ni mo ń ṣe mo máa ń lọ kí n bá dé màá gbapá lọ́wọ́ wọn torí mo máa ń kọ́fá lọ́dọ̀ wọn tí n bá ti lọ bí iṣẹ́ tí n bá ti dé màá dọ̀dọ̀ wọn màá gbapá dọ̀tọ̀ tó tẹ̀lé lọ sí ilé ọ̀dọ̀ mi ní on the 2 nínú oṣù kọkànlá ni mo ti ibi iṣẹ́ dé ìgbà yẹn ìyàwó mo wá gbọ́ ń gbòòrò pé ìyàwó wọn bímọ ibi iṣẹ́ mo ti ń bọ̀ mo wá ní kí n sáré dé ọ̀dọ̀ ọ̀gá mi wípé ọ̀gá mi ẹ bá rí ká o ọlọ́run àwọ̀ ọlọ́run àdá sí o mo dẹ̀ ṣe débẹ̀ mo bá àwọn àti Victor pẹ̀lú ọmọ obìnrin kékeré kan àti wúmà kan níbẹ̀ àti ID pẹ̀lú Kẹ́hìndé ní ọ̀dọ̀ Who is this man? Collect that phone and give me. ní ọ̀dọ̀ Just collect the phone and give me. ni mo wá bá wọn bẹ̀ mo ṣe bá wọn bẹ̀ wọ́n ti ń sọ̀rọ̀ yẹ wọ́n ti sọ̀rọ̀ yẹ wọ́n ti parí ọ̀rọ̀ wọn kémi tó dé bọ́gá mi bọ́n ṣe pè mí nìyẹn pé Sunday mo ní sà wọ́n ní kí n wá bá lọ bá wọn wọ́n bá ṣàlàyé fún mi pé wíwé Victor wípé ọmọbìnrin yìí ló kádàrá wípé Victor wípé ó ti lọ sílé wípé ó lọ dábàá ó lọ sọ́dọ̀ ẹni tó máa ń tẹ àpá tó ń tẹ yan ni wípé ọ̀rọ̀ yẹn káwọn ti wà káwọn sọ fún mi wípé ṣùgbọ́n àwọn fẹ́ ṣàlàyé fún bẹ́ẹ̀ bó ti lọ sí táwọn fẹ́ tẹ yan ni pé ṣùgbọ́n ọmọbìnrin yẹn ló ń lo kádàrá Victor wípé ṣùgbọ́n kádàrá wípé Victor wá ní kán bá wọn pa àwọn méjèèjì kán bá wọn pa wúmà yẹn pé kán bá pa wúmà yẹn wọn ò lè rí oògùn lò nílé ayé pé òun ò dẹ̀ lè gbé èèyàn nílé ayé mo á ní ọ̀gá ṣé ó yẹ ọ̀gá náà ẹ mọ̀ mi ìmọ̀ nǹkan tán ti jọ sọ tó ti wà láàrin wọn bọ́gà náà ṣe ní ọ̀dà wípé dídán mo gbúdọ̀ ṣe o pé mo ti gbọ́ sí náà nìyẹn mo dẹ̀ ti gbọ́ sí náà nìyẹn o pé kò síbi tí mo ń lọ tí n bá ṣe pé wàhálà ni mo náà bá àìjẹ́ mi ò ṣe irú ilé ìdí ayé mo ti dọ́dọ̀ yín irú kan báyìí wọn ní kò sí wàhálà pé gbogbo ètò ti tò kò sí wéwu kò sí problem kí n fọkàn mi balẹ̀ pé kò sí wàhálà nínú ọ̀gá wàhálà ni gbogbo nǹkan ilé. báwo ló ṣe pa. Victor ló tòrò mọ ní Victor ló torí wúmà yẹn gan bóyá wọn ti fi nǹkan lù gan ni mi ò yé mi bóyá wọn yọ̀ gan lọ́n fi bẹ́ẹ̀ mi gan sọ̀rọ̀ ọ̀gbẹ́ mi gan ò yé mi mo sá mọ̀ pé lójú ẹsẹ̀ yẹn ọmọ yẹn obìnrin yẹn ó ti di Victor sá tòrò mọ́ jọ ń lọ́mọ́ra títí a fi mu dé ìdí ibi tí ìsàlẹ̀ ibi tí inú igbó ibi tí apá wúmà yẹn sí ni ọ̀bẹ ni a dẹ̀ fi pa wúmà yẹn. ogun ó fi ọ̀bẹ dú lọ́rùn bẹ́ẹ̀ ni. ọmọ ẹ̀ ńkọ́ báwo lẹ ṣe pọ̀ mọ́. bẹ́ẹ̀ náà bí a ṣe pa ọmọ náà nìyẹn. kí lẹ yọ lára ẹ̀. ọmọ àwọn IG ló yọ nǹkan lára ọmọ o. kí ló ń yọ. ìyá nǹkan kó yá àwọn fífìsì ìyá rẹ̀ kó sínú ke. ẹ yọ nǹkan kan lára ìyá. yọ nǹkan kankan lára ẹ̀. Thank you very much.